Markaz Loko Berẹ Ọdun. Akramakumullah. Ẹ máa ṣọdún Hijrah o, Markaz Loko Berẹ. Allahu Akbar. Wọ́n bẹ̀rẹ̀ ní 1400 yẹn náà fi máàkì ẹ̀ pé ó yẹ jáde ẹ ṣe Hijrah. Allahu Akbar. Bàtà Nẹ́bí wa ṣe Sallallahu alayhi Hijrah wa sallam. kìí ṣe ní oṣù Muharram ló ṣe Hijrah. Rabiul Awwal ló ṣe Hijrah. Akramakumullah. So wọ́n á gbogbo wọn padà ronú pé Ànábì tiẹ̀ ti lọ tán, Sallallahu alayhi wa Ànábì ti sallam. kú nígbà yẹn tí Sayyidina Umar wà ní káwọn máa mú Hijrah, torí Hijrah yẹn òun ni intilaqun minan da'afi ila an-nasr ila al-quwwa. Akramakumullah. Ìgbà yẹn làwọn kúrò làwọn dalágbára, Allahu Akbar. làwọn kúrò lọ́lẹ̀, làwọn kúrò ní àìrí kan àìráránṣe. Akramakumullah. So wọ́n wá fi Hijrah wọ́n wá dá padà sí òǹkà bọ́n ṣe ń ka ọjọ́, bọ́n ṣe ń ka oṣù tẹ́lẹ̀. Oṣù yẹn Muharram kí Islam tó dé ni. Muharram, Rabiul Awwal, Rabiul Sani, Jumadal Ula, Jumadal Thaniya, Rajab, Sha'ban, Ramadan, Zulqa'ada, Shawwal, Zulqa'ada, Zulhijjah. Wọ́n wá gbé bẹ̀rẹ̀ yẹn sí Muharram ló ṣe wà, àmọ́ Hijrah máa wá kà. So àwa ka Hijrah ó fi dé ní èjì ó di mẹ́ta, lọ́dún tá a wà yìí ó wá di 1448. 1448 ní Hijrah wá dà. Akramakumullah. Sọlá ní pé intilaqun min ad-da'fi ila al-quwwa wa min al-qilla ila al-kathra wa min al-faqri ila al-ghina. Tàbá ń kà bẹ́ẹ̀ a wá rí pé léni àpọ̀. Àpọ̀ léni. Mùsùlùmí pọ̀ Akramakumullah. láyé. Allahu Akbar. Pípọ̀ tá a pọ̀ yẹn ó yẹ ká máàkì pé a kúrò láti ibi qilla ila al-kathra. A kúrò níbi kan fọwọ́ kà wá lẹ́yẹ yọ. Bẹ́ẹ̀ni. Òǹkà ò wá fẹ́ kà wá mọ́ tán. Akramakumullah. So ìdúpẹ́ fọ́lọ́run náà ni. Allahu Akbar. So ní Nàìjíríà yìí Sheikh Adam Radiyallahu ta'ala anhu. Markaz Loko Berẹ Ọdun. Akramakumullah. Ẹ máa ṣọdún Hijrah o, Markaz Loko Berẹ. Allahu Akbar. Wọ́n bẹ̀rẹ̀ ní 1400. Akramakumullah. 1400 yẹn náà fi máàkì ẹ̀ pé ó yẹ jáde ẹ ṣe Hijrah. Allahu Akbar. Gbogbo Nàìjíríà gbà lé ní Akramakumullah. Hijrah. Òun ni 48 years ti gùn báyìí. Òun ni 48 years ti gùn. Akramakumullah. So bó ṣe rí nìyẹn. Allahu Akbar. Níjọ́ tán bẹ̀rẹ̀ àwa àṣẹwà ní tòjí. Akramakumullah. Wúlá tòjí Akramakumullah. la wà lọ́dún náà tí wọ́n fi bẹ̀rẹ̀. Allahu Akbar. So ó sì ní nǹkan tá a ṣe. Gbogbo àwa yìí sì ń rọ̀jò lọ́hùn. So wọ́n kó wa bọ́ ta ṣe èmi mo tẹ̀mísílíà kékeré Allahu Akbar. mo ṣe. Allahu Àwọn Akbar. tó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀, àwọn tó kọrin wọ́n kọrin, àwọn tó ka mọ̀kọ́là wọ́n ka mọ̀kọ́là. Allahu Akbar.
àwọn tó ṣe wáàsí wọ́n ṣe wáàsí láti fi máàkì ọdún láti hijira fi yìí. máàkì ọdún hijira yẹn. akramakumullah sa. So lẹ́ni alhamdulilayi minalkila ilalkathra gbogbo èèyàn ti gbà. bẹ́ẹ̀ ni sa. àmọ́ ìtàn yẹn ò ní kúrò ń bẹ̀ pé Mawlana Sheikh Adam rahmatullahi alayhi. afẹ́ dájú tàn rú. akramakumullah sa. ọmọ sì ń sọ kì í ṣe pé wọ́n fẹ́ dájú tàn rú. akramakumullah. a sì ní parọ́ láti gbé nǹkan tí ò sí gbé síbẹ̀. So alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. bó ṣe rí nìyẹn. àwa lọ ṣe hijira ní gbogbo nìkọ́bà wọ́n lọ sí alọ́sọ́yọ́ nìkọ́bà Ọ̀yọ́ state akramakumullah sa. a ṣe hijira yẹn ìwòyí ìjọ sátidé bẹ́ẹ̀ ni sa. a wà ń bẹ̀ ìjẹta. níjẹta akramakumullah sa. so a gbé a ṣe mo á fẹ́ kí gbogbo àwọn tó jẹ́ kíkiní yẹn ṣe. Allahu akbar. ẹni tó bẹ̀rẹ̀ àwọn nìkọ́bà Ọ̀yọ́ state ní 2015 akramakumullah sa. ni wọ́n bẹ̀rẹ̀ Senator Abdul Fattah Buhari òun ni Ọ̀yọ́ Senator district àbí senatorial district north akramakumullah. Ọ̀yọ́ north sọtọrọ mọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. akramakumullah sa. òun ló bẹ̀rẹ̀ àmọ́ ńgbà tí nínú àwọn àwa ikú tó ń kọjú nǹkan akramakumullah sa. tọ́lọ́ ń gbé wá akramakumullah. a lè ṣe ó ti ṣàdéhùn wípé òun fẹ́ kí n máa wá lọ́dọọdún. Allahu akbar. láti 2015 yẹn. láti 2015 yẹn. akramakumullah sa. So a ṣe ní Ṣakí akramakumullah. a ṣe ní Ògbómọ̀ṣọ́ akramakumullah. a ṣe ní Igbó-Ọrà akramakumullah. a ṣe ní Ìsẹ́yìn akramakumullah sa. àti ìṣẹ́mbàdàn Ọ̀yọ́ state ta fẹ́ ṣe lọ́yọ̀ state òun lè ta wá ṣe ní ọjọ́ sátidé. akramakumullah. ó sì wá bẹ́ẹ̀ kọ́lọ́n kó bá wà pẹ̀lú ẹ̀. àmín. ó ṣènáwó kọ́lọ́n kó dúró tì. àmín. lẹ́yìn náà a kí gbogbo àwọn tí wọ́n tún wá bàbá wa Imam Ìbàdàn. adamallahu hayatahu. àwọn ni ìmáàmù gbogbo Ọ̀yọ́ olórí gbogbo ìmáàmù Ọ̀yọ́ state. akramakumullah. fadilatu sheikh al-imam al-akbar sheikh Abdulghani agbọ́tọ̀ọmọ kékeré hafidhahullahu wa ra'ah. bá a ṣe bí bàbá yẹn ṣe dàgbà tó tí àgbà wà lára ẹ̀. akramakumullah. aya ọ̀dọ̀ wọn ń bàdàn làjìjọ wa ń fi ń bọ̀ wá sọ́yọ̀. Allahu akbar. so nígbà tá a dọ́yọ̀ mo rí ta jókòó aago mẹ́wàá lèmi rò pé programu ó bẹ̀rẹ̀ mo bá rí i pé programu yóò bẹ̀rẹ̀ títí àwo aago mọ́kànlá àwo méjìlá bàbá yìí sì jókòó. Allahu akbar. tí wọn èé jókòó bẹ́ẹ̀ wọn èé jókòó bẹ́ẹ̀ kódà tí wọ́n bá ní ṣe nìbàdàn tó yá sí pé àwọn náà máa ṣe àdúrà bẹ̀rẹ̀ tó bá ti ń ṣe àdúrà bẹ̀rẹ̀ báyìí wọ́n ju microphone lẹ̀ wọ́n ń lọ nìyẹn. wọ́n wá jókòó bẹ́ẹ̀. wọ́n wá jókòó ó kúnyàn lójú. Allahu akbar. so
mo kí wọn púpọ̀. akramakumullah. lẹ́yìn náà gọ́vnà Ọ̀yọ́ state ó rán SSG wá, akramakumullah. professor ni ó sì mọ̀ kéwú. gbogbo àdúrà tó náà ṣe fún wa bẹ́ẹ̀ ọlọ́run ó gbà. àmín. àwa náà wá ṣe padà fún gbogbo bó ṣe ṣe yẹn kọ́lọ́run bá gbà. àmín. ó sì gbàdúrà ẹ̀. àmín. ó fara balẹ̀ ó sì jókòó pẹ́ kó tó wá di pé kíní yẹn àwọn oníjọba yìí jókòó tó báwọn ó jókòó ó fi tó àwọn àsìkò kan tó ń ti tára ń ti olúwẹ̀ náà pé so lọ́ba fi ọlọ́run fẹ́ máa lọ lọ́ba fi yọ̀ǹda. ó wíwá tó wá nǹkan mẹ́ta ló gbé wá ẹnìkan ni tó represent èèyàn mẹ́ta. 3 in 1. 3 in 1 ó represent governor Ọ̀yọ́ state ó represent deputy Ọ̀yọ́ state ó represent ara ẹ̀. so nípa bẹ́ẹ̀ a sì kí gbogbo àwọn ìyálọ́jà àwọn ìyàwó kábíyèsí aláàfin tàná wọ́n wá. akramakumullah. àwọn náà jókòó. wọ́n sì wọ́n pọ́n Islam lé. wọ́n pọ́n Ọlọ́run lé. ìyàwó ìmáàmù àná Sheikh Abdulgani Mas'ud Ajokidero so àwọn náà wá tọ́ra àwọn náà àjíjọ máa ń ṣe kó tó di pé wọ́n ṣíwọ́ iṣẹ́ ni so a kí wọn bẹ́ẹ̀. gbogbo àwọn nìkan bà àwọn tó wá láti Ìlọrin wọ́n pọ̀. akramakumullah. rọ̀ísù nìkan bá sẹ̀kítírà ám lè nìkan bá gbogbo àwọn àádọ́ nìkan bá yẹn láti Ìlọrin wọ́n wà ní ikọ̀. akramakumullah. so wọ́n dẹ̀ wá wọ́n dúró wọ́n pẹ́ wọ́n àjíjọ ti dé ń bẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni sá. ẹni tí mo tún wá fẹ́ kí ni rọ̀ísù nìkan bá Ọ̀yọ́ state. akramakumullah. Sheikh Abdulrahim Hamza. akramakumullah sá. àwọn ni mufti Ògùn. Òkè Ògùn. akramakumullah sá. mufti Òkè Ògùn yẹn àáfàá ni wọ́n. àáfàá ni wọ́n. Allahu akbar. tí wọ́n lọ mọ́sárì pàápàá. akramakumullah. tí wọ́n ṣe tírà pàápàá. Allahu akbar. ṣe pé bóyá tírà tó wọ àgbáyé ni o. Allahu akbar. ìṣọlọ́run àdàkọ. rárá humatu thaqafati al-arabiyya. akramakumullah. lórúkọ tírà yẹn wọ́n ṣe so mo kí àwọn náà. akramakumullah. so then wọ́n ti pọ̀ ó pọ̀ tí àwọn èèyàn pọ̀ bóyá lè rán mi létí o. náà wọ́n pọ̀. àwọn èèyàn pọ̀ lóníranran. àwọn èèyàn tí kí n máa fò ojú ká wọn tán. ọkàn mi sì lè fò mí. so àwọn tí wọ́n ń dárúkọ àwọn kan nísìnyí kálukú náà máa retí pé kí bàbá dárúkọ àwọn. ṣé wọ́n tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ló máa retí pé kí n dárúkọ ẹ̀. akramakumullah. kì í ṣe pé orúkọ wọlé débẹ̀ yẹn téèyàn máa wá dárúkọ anybody ṣá ṣé wàá di pé jákàhárì rárá bẹ́ẹ̀ kọ́
bó ṣe rí nìyẹn. Naam. gbogbo ẹni tí kíkí tọ́ sí. àti tí wọn náà bá mọ ipò tọ́ sí ẹ mo kí gbogbo àwọn yẹn náà. Naam, Hijrah. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìṣípò padà, ìṣípò kúrò láàyè kan bá bọ́ sáàyè kan. Èní ó ń túmọ̀ ìyàn lódì, kọ̀wá tí ò dálẹ̀. Bọ́ síbi ìwà tó dá. Akramakumullah. Ó di túmọ̀ méjì báyìí. Ìyàn lódì. Bẹ́ẹ̀ ni sà. Ìyàn tí ò dá lódì. Máa ṣe èyí tó dá. Akramakumullah sà. Òun ni Hijrah. Anakumullah. Sọ̀rọ̀ bá ń ṣe Hijrah tá máàkì ẹ̀, kì í ṣe pa máàkì pé ànábì kúrò Mákà ò nìkan o. Anakumullah. O gbọ́dọ̀ máàkì kí ni ìwọ náà máàkì. Kí ló yàn lódì? Anakumullah. Ìgbà èyí tó ti ń bá bọ̀ tí mo ń bá bọ̀ látijọ́ yìí kò dáa.